الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وآله وسلم قال تعس عبد الدينار والدرهم والقطيفة والخميصة إن أعطي رضي وإن لم يؤت لم يرضى رواه البخاري. عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وآله وسلم تعس عبد الدينار والدرهم والقطيفة والخميصة إن أعطي رضي وإن لم يؤط لم يرضى. عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال تعس عبد الدينار والدرهم والقطيفة والخميصة إن أعطي رضي وإن لم يؤط لم يرضى. تعس عبد الدينار والدرهم والقطيفة والخميصة إن أعطي رضي وإن لم يؤط لم يرضى. رواه البخاري. أطلق أبو هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وآله وسلم الصيق تعس عبد الدينار والدرهم والقطيفة والخميصة. تعس أصف تيتي تا ayé rẹ̀ ti bàjẹ́, ayé rẹ̀ ti bàlùmà. Ta'isa abdul dinar, ẹrú owó dínárì, wà dírhàmì, ẹrú owó dírhàmì, wal qatifati, ẹrú aṣọ qatifa, wal khamisati, ẹrú aṣọ khamisa. Ó ṣì fún ẹni tó jẹ́ pé owó ló máa ń pariwo sá láyé ẹ̀, owó ló ń sìn, owó ló ń darí ìsẹ̀mí ayé ẹ̀. Tínú rẹ̀ bá ń dùn tó lówó lọ́wọ́ ni, tínú rẹ̀ ò bá dùn tó bá fajúro tó ń kanra máwọn èèyàn gógó, kò sówó lọ́wọ́ ẹ̀ ni. Tó bá ti ń ráṣọ wọ̀, inú rẹ̀ ó mọ dùn fẹ̀rẹ̀fẹ̀rẹ̀. Tí ò bá ti ráṣọ wọ̀, tí ò ráṣọ olówó iyebíye wọ̀, àwọn aṣọ olówó ńláńlá, tí ò bá ti rí wọ̀, inú rẹ̀ ó mọ bàjẹ́ ni. Ta'isa abudu dinar, ad-dinar, owó gold ló ń jẹ́ bẹ́ẹ̀, gold coin. Ó lówó lórí ju ad-dirhami lọ. Ad-dirham, owó silver, owó fàdákà, silver coin. Ad-dinar, owó wúrà, gold coin. Ad-dirham, owó fàdákà, silver coin. Ànábì sallallahu alayhi wa sallam sọ pé ó ta fún nǹkan ti ṣe, ó ti yàmà.
ó ti balùmọ̀ ó ti pínyìnkì ta ni o abudu dinar wa abudu dirham wa abudu qatifa al-qatifa ìran aṣọ kan ló ń jẹ́ bẹ́ẹ̀ aṣọ olówó iyebíye nílẹ̀ Lárúbáwá ó ní qatifa bẹ́ẹ̀ náà ni al-khamisatu kọ́lá wà fáwa wọn máa wá bí Yorùbá equivalent fún wọn ní al-qatifa aṣọ àrán ó ní kí ni o aṣọ àrán inú aṣọ tí ó lówó lórí ilẹ̀ Yorùbá láyé john téèyàn bá wọ̀ ọ́ àwọn èèyàn wọ́n máa gbọ́rùn òkè ni pé làwọ̀já wọ aṣọ aṣọ àrán wà wọ́n lálọ́kọ̀ mi sọ wọ́n máa bá fún lórúkọ pé sáyà ó ní sáyà ó ní kí ni o sáyà aṣọ olówó iyebíye lò náà so táìsà ó ti ta fún ẹni tó jẹ́ pé láyé tiẹ̀ owó ni láyé tiẹ̀ aṣọ ẹ̀dá kan láṣọ kan ti jáde ń gbági ẹ̀wọ̀n náà fẹ́ lọ mú àwọn ọmọ tí ń raṣọ yẹn ra àwọn àsìkò kan wà láwọn ọdún kan tó ti lọ sẹ́yìn àwọn aṣọ ọgbà lóde Allahu Akbar gbàkàrà sọ síèkì ló gbajúmọ̀ gbàkàrà santana àbí nǹkan ìgbàkan ní aṣọ uplepa ìgbàkan ní kọ́dọ̀rọ̀ Allahu Akbar mo rántí àwọn ọdún yẹn àwọn early 90s táwọn aṣọ yẹn bá jáde báyìí àwọn yóò mọ sáré kìtìkìtì kó àwọn fẹ́ wọ̀ ni ṣùgbọ́n láwọn àsìkò táwa yẹn kò sírú ẹ̀ mọ́ àwọn èèyàn ò gbá yí aṣọ ọgbà mọ́ lọ́dọ̀ ti sú àwọn èèyàn aṣọ wọn ti para rẹ̀ gíní léèsì àǹkárá àwọn èèyàn wọ́n ní ìsìn gíní léèsì àǹkárá àbí nítorí bóyá wò sì sí ní agbo àwọn aláṣọ ọgbàlódé ni kí n má ṣàṣọjù sáwọn aṣọ ọgbàlódé sì wà yóò tó káwò sí lágbo bẹ̀ mọ́ ní ọ̀tọ̀ alhamdulillah pààsì lágbo bẹ̀ mọ́ alhamdulillahi rabbil alamin aláàbìrì nítorí pé tí yóò bá rásọ yẹra ń gbà yẹn inú èèyàn máa bàjẹ́ lóòótọ́ wallahi mo rántí ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣọ yẹn láwọn èèyàn rà tiwa àwọn èèyàn rà táwọn ọ̀rẹ́ wọn rà lọ gbòrògbò tẹ́kọ̀ mọ́ gbé lọ fún wọn lọ pátí àwọn èèyàn rà tíà torí àlówó rẹ̀ ní orí ṣùgbọ́n alhamdulillah àgbà ti tó pẹ̀lú tọ́nà bá ṣe gẹ́nu tó ṣe fún wa ìgbà kan àwọn jeans tó gbajúmọ̀ pákó jeans àwọn back pocket Allahu Akbar alhamdulillah so ta'isa abudu dinar so Ànábì sallallahu alayhi wa sallam ó múra nǹkan mẹ́rin yìí wá kó máa jẹ́ àpèjúwe táwọn èèyàn máa ń ti torí rẹ̀ kọrí tọ́lọ́run tó bẹ torí ọ̀rọ̀ ayé ni wọ́n máa wà mọ́yà ní wípé inú wọn máa bàjẹ́ wà ilà tí èèyàn lè jẹ́ àbùdú rẹ̀ pọ̀ láyé yìí so lásìkò tiwa yìí a lè sọ yìí pé táìsà àbùdú Samsung táìsà àbùdú iPhone táìsà àbùdú Venza táìsà àbùdú G-Wagon táìsà àbùdú ó pọ̀ láwọn àsìkò tiwa yìí especially lábala fóònù yẹn ayayayayayaya fóònù ìgbàlódé ní problem tó ní àtọkọ so àwọn bí ní iná ti rọ́ọ̀dì tí wọ́n bá fún nìkan náà àwọn ọ̀rọ̀ ayé inú rẹ̀ ó dùn ẹ̀rí ọmọ ìjọ fẹ̀fẹ̀ ojú rẹ̀ ó tutù wà ìlàmù yóò tọ̀ lámùyàwó lọ wọ́n tí wọ́n bá fún tọ́nà ọba ní kó jẹ́ tiẹ̀ kó ráṣọ ọ̀gbàrà kò rí fóònù gbàlò inú àwọn ọdún bí ọmọ fàyúrò yóò mọ ọrùn pọ́lọ́hùn òṣòro fún
yóò mọ̀ ọ̀rọ̀ yìí pé òun ò bá ẹgbẹ́ pé ìyàwó tẹ́gbẹ́ òun ṣe àwọn ọmọ bá gbọ́ pé gbogbo wa ọlọ́jẹ́ ẹgbẹ́ pé ọlọ́jẹ́ ẹgbẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà níbi àlámọ̀rin ayé ni tí ó dẹ̀ ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀sìn tí kò níwúlò kankan bí ẹ̀sìn. Tá a bá fẹ́ tọrọ bọ́lọ̀ ìjà gbẹgbẹ́ pé ká tọrọ rẹ̀ níbi abala ìgbàgbọ́ níbi abala ìmọ̀ ẹ̀sìn pé ẹgbẹ́ mi ti há Kùránì tán Ọlọ́run jẹ́ kí mi náà lè ha kí n gbẹgbẹ́ pé ẹgbẹ́ mi ti mọ̀ èdè Lárúbáwá sọ dáadáa Ọlọ́run jẹ́ kí mi náà lè tó di ẹgbẹ́ mi ti mọ̀wé rẹ̀ ó ti mọ̀ kẹ́mísìrì ó ti mọ̀ Ọlọ́run jẹ́ kí mi náà ibi ìmọ̀ nìyẹn ti mọ̀ sọ sórí àdúrà bá wọn bí ọ̀rọ̀ ayé gbogbo tí wọ́n wá dàbẹ̀ ni pé yóò wá gbẹ́gbẹ́ yẹn pé lóòótọ́ yóò yọ àmọ́ èyí kókó kò ní ọ̀pọ̀ lọ́n sọ̀rọ̀ tó pọ̀ fún un ṣùgbọ́n lọ́wọ́ tí wá ṣe specific items yẹn tí ò ti ṣe fún ẹlòmíín torí pé Ọlọ́run ra iPhone fún ní òfin kírun wọn bọ́lá ń ṣe bí fún un kí ló dé òun tọrọ iPhone lọ́wọ́ Ọlọ́run sì fún un fún un kírun yẹn mọ́ Ọlọ́run start. Ọlọ́run start. So arábìnrin táìsà ẹni tọrọ tiẹ̀ bá ti débẹ̀ yẹn lébi pé nítorí ọ̀rọ̀ ayé kan alámọ̀rí ayé kan tó fi wá ìyìn ọ̀rọ̀ Ọlọ́run bá nù táìsà ó ṣe fún arábìnrin táìsà tiẹ̀ ti ta arábìnrin tó bá tẹsẹ̀ gbẹ̀gún nínú ẹgbàá wa mi wọ́n ní ìṣíkà tẹ́gùn bá gún lẹ́sẹ̀ lámúyún takas alábìnrin ní kò ní rẹ́ni bá yọ tẹ́gùn bá gún lẹ́sẹ̀ kò ní rẹ́ni gíní o kò ní rẹ́ni bá yọ àgbà táwà lábúlé tẹ́gùn bá gún yẹn ní ẹsẹ̀ àwọn ẹ̀gún sọ́ọ̀sọ́ báyìí tí ó wọnú gidigísẹ̀ lọ wọ́n kọ̀ọ̀kan jókòó wẹ̀ tí ó bọ̀ yẹ̀gún yẹn problem àwọn ẹ̀gbọ́n àyẹ̀ pé tó bá yọ tán tíìpù ẹ̀ lọ́lọ́ ó ti kán sínú ẹsẹ̀ rẹ̀ aláhàpá tẹ́gùn bá gbé ẹsẹ̀ sọ báyìí tó bá náà yọ báyìí tóńtóló kan lókè rẹ̀ yóò ti kán sínú ẹsẹ̀ sáré tóńtóló tó kán sínú ẹsẹ̀ yẹn ó tí ì ní màlà ó di ijọ́ kejì ijọ́ kẹta yóò wá kọ́yún yọ tó wá kọ́yún yọ tán yóò máa ru ọ́ gbogbo yóò máa sùn lórí wọn ò ní lè sùn àgbàdo tó bá yọ tíìpù yìí wọ́n á lọ síbẹ̀ wọ́n á lọ tájáde wọ́n á gbé gbogbo ẹ̀ ayàyàyà wọ́n á gbé gbogbo ẹ̀ gbẹ́ ẹ̀ wọ́n á lọ yọ wọ́n á fún ọyún ẹ̀ wọ́n á fún síta. Ànábì sallallahu alaihi wasallam wípé tẹ́ni náà bá tẹsẹ̀ bẹ̀gún kò sẹ́ni tí ó gbà yọ. Látara gíní o látara pé ó ti wọlé ayé mọ́yà ó ti sọ ayé di tí òun fi máa ń dunú ó sì sọ ayé di tó ń fi máa ń banújẹ́. Síbẹ̀ káwà rí bẹ́ẹ̀ o síbẹ̀ káwà rí bẹ́ẹ̀ tọ́nà bá ṣe fún ọ ìjà dúpẹ́ fún lọ́pàá ìfún Ọlọ́run ṣe fún ọ dúpẹ́ fún Ànábì sallallahu alaihi wasallam ní àlámọ̀rí mùmínì èèmọ̀ ní gbogbo àlámọ̀rí rẹ̀ èèmọ̀ sí ni onítọ́lọ́run bá wá ṣe oore kan fún mùmínì ṣàkàrà yóò dúpẹ́ fún Allah fakana khayran lahu yóò sì di dáadáa fún bẹ́ẹ̀ náà sì ní tọ́lọ́run bá wá dán mùmínì wò tí nǹkan kan tó tàn náà ò bá bọ́ mọ́ ọ lọ́wọ́ sabara yóò ṣe sùúrù fakana khayran lahu sùúrù tó ṣe yẹn yóò jẹ́ sábàbí dáadáa fún àwa mùsùlùmí àgbọ́dọ̀ jẹ́ tó jẹ́ pé tó orí kan bá bò kàn wá lọ́wọ́ ká máa fi ṣe fáàrí orí tó bá kàn wá a máa ń dúpẹ́ fọ́lọ́run balẹ̀ lórí ni ó fi pé ní tó ga jù tá a lè ṣe tó orí bá kàn wá ni pé ká ṣe sùjúdù ṣùkùrù àwọn sákìdá tó ṣùkùrù fún Allah ká forí kalẹ̀ ká dúpẹ́ fọ́lọ́run ìdílé yẹn kọ́kọ́ fò sí títì kó wá fò ló kó wá sá lókè bó soríire o bó ṣe pariwo soríire yẹ inú ó sì máa bí àwọn ẹ̀kọ́ aládùúgbò yẹn pé oríire rọ́wọ́ ló ṣe kò ní dáa fún ọ àwọn ìgbọ́sọ̀ máa fi ló ṣe kò sọ wọ́n tẹ́ pọ́lọ̀ ló dúpẹ́ fún gbogbo ẹni tó bá fẹ́ ṣe ilé nìní rẹ lẹ́yìn ìgbà náà kò sí ní tó lè ṣe abúlé ọ̀dẹ́dà kò sì wá nìkan náà àwọn ọdún tí ó lè mọ dúpẹ́ fún kò mọ̀ sọ wá lẹ́ni tí ó mọ yọ̀ fún ọ
níbi orí tí olúwa bá ṣe. Wa sallallahu ala nabina Muhammadin wa alihi wa sahbatihi ajma'in. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.